Ìlọrin 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 ẹ má jẹ́ kó jẹ́ pé bọ́ sí pé tẹ́ fẹ́ yí orúkọ yẹn padà ìbádákẹ́ yí padà o. Kí ló dé tẹ́ bá wo ilẹ̀ Yorùbá lápapọ̀ ẹ̀ ń pé nínú mùsùlùmí ibẹ̀ ni àbòsí pọ̀ sí jù. Tẹ́ bá máa wí ẹ̀ ní ẹ̀yin ni àáfàá gbogbo ayé, ṣé ká sọ pé ẹ̀yin náà lẹ kó àbòsí wọnú ìsìlámù yìí? Ẹ má ṣe mí gbọ́ o, ẹ farabalẹ̀ o. Ṣé ká sọ pé ẹ̀yin lẹ kó wa ní àbòsí ní ṣíṣe? Ní orúkọ tó ń pè nígbà kan wọ́n ní Ìlọrin ní ìsújàmbá. Ṣé ká sọ pé orúkọ ló ń ròyìn? Kí ló dé tẹ́ máa rí òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní lè sọ? Kí ló dé tẹ́ ń fi àbòsí tẹ́ fi kàn gbogbo ayé? Nínú bá ṣe gbọ́ ọ̀tẹ̀ òun lè bá Sheikh Adam ṣe tí bàbá náà tó fi síwọ́ṣẹ́. Aláàtà ló tẹ́wọ́ gba Sheikh Adam, aláàtà ló mọ yí wọn. Ọ̀tẹ̀ náà lè tún bá Mudeerul tòní lè tún bá ṣe. Aláàtà ló tún gba ti Mudeerul jù. Kí ló dé? Lọ́jọ́ tí bàbá yìí sọ̀rọ̀ táwọn ògo Ìlọrin tán lọ bẹ̀ àtàwọn ẹgbẹ́ Ìlọrin kan tí mi ò mọ orúkọ wọn tí wọ́n lọ. Nǹkan tí bàbá yìí sọ́jọ́ yẹn ni pé ṣé ẹ máa lè sòdodo nítorí pé wọ́n ti mọ̀ yín ní ẹ̀ ní sòdodo. Wọ́n ti mọ̀ pé kò sóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu yín. Bàbá yìí sọ fún yín pé Ìlọrin máa ń làjà ní wọn àfi ń parí ìjà. Sọ wá rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ǹjẹ́ tó bá jẹ́ pé ẹ parí ìjà ẹ dá ti aṣarán fáṣarán láti ìgbà tí ọ̀rọ̀ yìí tó ti ń rúgbó bọ̀ tó ti ń rú bọ̀, ọ̀rọ̀ yóò máa ní dà báyìí, kò ní di iṣu ata yanyan báyìí, kò ní di nǹkan tí gbogbo ayé máa gbẹnu sí. Ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ rí òótọ́ ọ̀rọ̀ ẹ̀ lè sọ. Ẹ rí òótọ́ ọ̀rọ̀ ẹ̀ lè sọ. Ọlọ́run máa ṣe o tí Sheikh Adam dálé kéwì tí ò dá sí lọ́rin o. Tó bá lọ jẹ́ pé Ìlọrin náà bá lọ dálé kéwì sílẹ̀ sí ńkọ́, báwo ni ò bá ṣe rí? Tó jẹ́ pé ìlú Èkó náà wá dá bílẹ̀ sí. Tí ẹ̀ bá mọ̀ Sheikh Adam ló pariwo yín, òun làwọn èèyàn ṣe respect Ìlọrin. Níjọ́ tí olórí burúkú wèrè tó lóun jà fún súnà, ìjọ́ tó ti tẹnu àtẹ tó ti fi bá àwọn àfa, ìjọ́ náà ló ti faṣọ yìí tó wà lára àfa àyà. Ìjọ́ náà ni àwọn kèfèrí wọ́n ti gbòde, wọ́n ti wò pé so báwọn ṣe ń pa àwọn àfa yìí lé àṣẹ kò sí nǹkan kan lára wọn nígbà tó rí wèrè tó pèrè ní mùsùlùmí tó gbéra ìwà tó faṣọ yìí àwọn àfa àyà. A máa nínú ẹ̀yìn Ìlọrin yìí náà tí ẹ ti dọ̀rẹ́ báyìí. A rí nínú ẹ̀yìn Ìlọrin yìí náà látẹ̀yìn jò jẹ́ kẹ́ gbádùn. A rí nínú ẹ̀yìn náà tó ń gbàbọ̀dẹ̀ sílé Sheikh Adam. Ìlọrin ní ìsújàmbá. Ẹ mà tó wọ̀ wá ìbọlẹ̀. Tẹ́ ẹ bá lẹ gbé Islam délẹ̀ Yorùbá, ọwọ́ iná mà ní Islam ti ń bàjẹ́. Kí ló dé tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti sọ̀kò sílé Sheikh Adam ò lè máa mú lọ́rẹ̀? Àwọn òkè ń bẹ̀, àwọn òkè ní Markaz, ṣùgbọ́n àdúgbò ti wá oní Markaz wà. Àwọn ń jẹ àǹfààní tó wà bẹ̀ nítorí kò sí bí wọ́n ṣe ń ṣe àdúrà fàyè gẹ́gẹ́ àwọn ń jẹ àǹfààní bẹ̀. Àwọn olùsọmọ lọ́rin àdèkè ní Markaz, ṣùgbọ́n kí ló dé ẹ̀yin tẹ́ jẹun ní mímọ̀ ní Markaz, tẹ́ ẹ mú mi mímọ̀ ní Markaz, ẹ̀yin tí Sheikh Adam gbé orúkọ ọ̀lú yíga tó jẹ́ pẹ́yìn lè tún dìtẹ̀ fún ọmọ ẹ̀ òtẹ̀tẹ̀ dì fún bàbá títí tẹ́ gbé sórí ọmọ. Ẹ rántí o pé ìgùn ní lábọ̀ o. Ẹ rántí o pé tẹ́ ẹ bá ṣe fọmọ ọlọ́mọ ó di dandan kan ṣe fọmọ ẹtí náà. Ẹ ti mú Islam súnmọ̀ ṣe, ẹ ti mú súnmọ̀ ṣe. Ẹ wo àwọn tí wọ́n ti kúrò nínú Islam nítorí tó lórí burúkú Saheed Shittu tó ti dá sílẹ̀ nínú Islam. Ẹ mà ti ń bá aṣọ rẹ̀, ẹ mà ti ń bá aṣọ rẹ̀, ẹ mà ń gbowó lọ́wọ́ ẹ̀, tó ń gbowó lọ́wọ́ ẹ̀ mà ń gbowó lọ́wọ́ ẹ̀, ẹni tó láṣìírí lọ́dọ̀ ẹ̀ ó mà fagídí sọ̀rọ̀ àpapà dodo ẹ̀. Ẹ wo ti Islam tẹ̀ ń bàjẹ́, ẹ wo aṣọ yìí tó wà lára àwọn àfáà tó ti fàya, ẹ mà ròyìn nítorí àtẹnujẹ òun lè mà ṣe mú lọ́rẹ̀ àpapà dodo. Àwọn kèfèrí ò máa ń jáde báyìí tẹ́lẹ̀, oníṣẹ̀ṣe tí ń ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n tá a dé báláyé ni wọn kì í fẹ́ bá Islam. Aṣọ yìí aṣọ àpọ́nlé
ni wọ́n dàbò Islam lára láwọn bàbá tàná tó bá tó ní ṣẹ̀ṣẹ̀ tó máa ń sọdún wọn tó bá dé mọ́sálásí wọ́n ní ẹ dákẹ́ ìlú àti ariwo ẹ bọ̀wọ̀ fún lẹ́sìn Ọlọ́run ní ìsinmi kò máa rí bẹ́ẹ̀ mọ́ ẹ máa wo nǹkan tí ta lọ́lọ́run àbí kí ló ń jẹ́ ẹ wo nǹkan tó ṣe lọ́jọ́ tún àwẹ̀ ẹ rí nǹkan kan ṣe sí tí ilẹ̀ ń dù ilé ayé ilẹ̀ ń bá kiri ó máa jẹ́jọ́ lójú fún wípé gbogbo iṣẹ́ ọwọ́ orí tẹ́lẹ̀ ṣe ẹ ti fi tàbàlà láyé o á jẹ́jọ́ lójú fún pé ẹ ti fi àbòsí ẹ ti fi bá aṣọ wọ̀nyí jẹ́ nítorí pé tó bá ń wo iṣẹ́ orí tẹ́ ṣe tó ń wo àwọn tẹ́ ti yọ kúrò ní Islam tẹ́ ń gbẹ̀sọ̀ lórí wọn iṣẹ́ àbúrò àwọn tó kúrò ní Islam lọ́wọ́ yín látọwọ́ yín tí wọ́n yọ ẹ̀sán kúrò ní ṣẹ́rẹ́ yín ibi tẹ́ bá dé á jẹ́jọ́ lójú fún yín kí ló dé tẹ́ ẹ̀ lè sọ òótọ́ kẹ́ ẹ wú tán sanú fásanú kẹ́ ẹ jẹ́ni tó ń ṣe nǹkan kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ẹran tí o bọ́ba yóò bá dáre tọ̀rọ̀ àmà tún dá ẹ jáwọ́ nínú àbòsí ṣíṣe o ẹ jáwọ́ nínú àbòsí ní ṣíṣe masalam.